ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ Ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀kẹ́lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Wọ́n ní gbogbo ẹni tí ọdún bá ti bá láyé náà ni ó yẹ kó máa ṣọpẹ́. Èmi ṣọpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí tó jẹ́ kí iléyá ọdún yìí kó ṣojú ẹ̀mí mi, kó ṣojú ẹ̀mí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí nílé lóko níbi gbogbo tẹ́ bá wà. Ìyẹn níbi tí ọwọ́jà irinṣẹ́ lè ṣe wà tó bá dé. Adejoke Bakare ló fi lè ṣe ìkíni káàbọ̀ fún ọjọ́ Monday, ọjọ́ Ajé. Gbogbo aláwa ń lé báyìí, ṣùgbọ́n mi wà níbi iṣẹ́ o, àdífò ìgbádùn yín náà ni mo fi wà níbí báyìí. Tá a bá ti kúrò lórí ètò ilé kí ló tún kù, Adójúde ọba àwa pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú lájọ́ máa kọ́wọ́ rìn lọ sí Ojúde ọba ní ìlú Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ ni ìgbádùn yìí ń ṣàn torí gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ lọ́hùn a gbọ́dọ̀ máa fi tó ẹ̀yin ará lé létí bí ó ṣe jẹ́. Ní ti abala tọdún nìyẹn o, ẹ̀yin brothers mi, ẹ̀yin sisters mi, ẹ̀yin half sisters and half brothers, ẹ má gbàgbé ẹran ọdún. Bẹ́ẹ̀ tí ẹ gbé wá níjọ́ Sátidé, ọjọ́ Sátidé ó lágbá òjò rọ̀ yàtì lẹ́kọ̀ọ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ní ìdí tó jẹ́ kí òjò yìí rọ̀ lọ́jọ́ náà. Ó ṣeéṣe kó jẹ́ pé Ọlọ́run ti rí pé iléyá tá a ti ń gbàdúrà pàdúpẹ́ látìgbà tí ààrẹ Muhammadu Buhari tó ti bọ́ sórí oyè láti ọdún 2015 àti ẹ̀gbọ́n kí wọ́n lọ ju àdó olóró níbi yídì ìyẹn tó ti ṣàdúrà ọdún bóyá ti túnú àwẹ̀ ni o àbí ti iléyá èyí tá à ń ṣe báyìí. Èyí wá dúpẹ́ pé ọlọ́ọ̀bá ó ṣàmú àṣírí yẹn, ó ṣàjẹ́ kójó rọ̀. Bóyá nǹkan ti pinnu pé ẹ̀yìn yídì àwọn máa rí pẹ́jẹ́ ṣàn, àwọn máa lọ ju bọ́ǹbù ni lọ́lọ́run bá ní ìwọ rírò ní tiyín o, ṣíṣe ni tòun Ọlọ́run ọba kò bá jẹ́ kí ààyè yídì ò yọ. Ó tún pẹ́ yẹn àwọn ọmọ Ádámọ̀, ẹ̀yin Ádámọ̀ adarí wurun, ó mọ̀ pé lágídí gbàyẹn máa lẹ́mọ Ọlọ́run gan jọ Ọlọ́run fúnra rẹ̀ lọ. Lọ́lọ́run bá ní kójó ya àrọ̀ kó má yẹ pé ọmọ àtàn jẹ́kẹ́jẹ́ máa ṣàn ní ọjọ́ iléyá ní ìlú Nàìjíríà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ó nídìí o, òjò tó rọ̀ nípínlẹ̀ Èkó ó nídìí o, ká ṣáà máa dúpẹ́. Gbogbo ẹ̀yin náà tó ti jẹ́ pé ẹpẹran ọdún ẹ sọ pé torójò rọ̀ ẹ lílọ kíyàn. Èmi wọnú òjò àdúgbò kan tí mo ti ẹ̀ lọ Alhaji Lukman Avenue ní agbègbè abúlé Ẹ̀gbá Amadíà. Ìjọba ìpínlẹ̀ Èkó ẹ bá mójútó àdúgbò náà. Omi ó mú mi dé orúnkún báyìí ni, ó kọjá orúnkún. Ṣùgbọ́n kí mo ṣàkàṣọ dókè kọjá orúnkún, omi mú mi débẹ̀ ni. Ẹ bá wójútùú sí agbègbè yẹn, omi yẹn ẹ̀wọ̀n ṣàpérò àwọn abáyé àtẹ́nù ni wá àádé bẹ́ẹ̀ ni mo débẹ̀ o, mo mójú mi débẹ̀ báyìí. Ìyẹn ní abala títì yẹn. Àwọn nǹkan ìyanu tó tún ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí lákòókò ọdún yìí bọ̀yẹ́ pọ́n fi ṣe ní bòńkẹ́lẹ́ ni. Màlámì ti di àná. Màlámì Attorney General àbẹ̀wò ti hàn àwọn ọ̀gá àgbà yanyan àwọn amòfin Abubakar ó ti di àná Muhammadu Buhari báyìí. Èwo ló ṣe ó fẹ́ ọ̀kan lára ọmọ tí ààrẹ wa tó wà lórí oyè báyìí ètò bí yẹn Adizat ọmọ wa ni ara ọmọ first family. Wọ́n ti di tọkọ-tìyàwó báyìí. Nọ́mbà kí ló lọ ṣe ìyẹn ò kàn mí. Ṣùgbọ́n ọmọ Nàìjíríà lẹ́yìn náà tẹ bá fẹ́ mọ nọ́mbà tó lọ ṣe nínú ìyàwó Màlàmí ẹ lọ ra ìwé ìròyìn tàbí kẹ́ lọ sórí ẹ̀rọ alátagbà ẹ mọ nọ́mbà tó lọ ṣe. Ẹ fẹ́ mọ ọjọ́ orí ẹ̀, ọjọ́ orí ẹ̀ kò dàgbà púpọ̀, ọmọ 40 ọdún lé díẹ̀ òun náà ni. Ó ti yẹ ìyàwó báyìí kì í ṣe Miss Adizat Muhammadu Buhari mọ́, ó ti di Mrs Adizat kíni ló dáa náà. Adizat ti di ìyàwó Màlàmí. Ìgbéyàwó wọn ṣe ní bòńkẹ́lẹ́, wọn pè gbogbo èrò sí. Irú àwa báyìí náà pè sí torí ọ̀tọ̀ pẹ́tẹ́yìn bá wa bẹ̀rẹ̀ máa mú láì lọ́nà máa fẹ́ dì lọ́lé lẹ́fẹ́ jẹ gbogbo ẹ̀ á pé gbogbo èrò sí. Àdúrà wa ni pé ìyàwó ò ní mẹ́ni
ìyàwó ò ní mẹ́ni ṣùgbọ́n ní ọmọ kẹta tí àrẹwà Muhammadu Buhari èyí tí ó bí nínú àwọn ọmọ Muhammadu Buhari àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbéyàwó náà lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ o. ètò tó wá fẹ́ dàbí nǹkan ayọ̀ nǹkan ìdùnnú ni torí àgbọ́dọ̀ mọ́ sọ lórí ètò Ká Sálàyé òun ni ìjáde láyé ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí ìyẹn bàbá wa Ọmọlólú Olúlọ́yọ̀. wọ́n jáde láyé ní ọjọ́ Friday ní yàjóyàjó ní ẹlòmíràn tí ó lè ẹni òkú àmàlà ní òkú sẹmó ni ṣùgbọ́n arúgbó ẹni kì í sú ni. bàbá ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí àwọn ni wọ́n gba ìjọba lọ́wọ́ olóògbé Bọ́lá Ìgè nígbà náà. Bọ́lá Ìgè jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún lábẹ́ òṣèlú UPN Unity Party of Nigeria nígbà táwọn jáde lábẹ́ National Party of Nigeria ìyẹn ni bàbá Olúlọ́yọ̀ náà ti jáde nígbà tí wọ́n jọ takọ̀ngbọ̀n ọ̀nà wa gba ipò lọ́wọ́ Bọ́lá Ìgè nítorí nígbà yẹn máa ń pòwe pé Ọ̀yọ́ kì í síyàn lẹ́ẹ̀mejì Ìbàdàn ń síyàn lẹ́ẹ̀mejì gómìnà ẹ̀kan ni one term ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olóògbé Ajímọ̀bí ó ti fagilé gbogbo ọ̀rọ̀ náà ìyẹn ní abala tẹnikakọ́ fi tó ilé tí ìròyìn ṣókí torí pé mí náà fẹ́ ṣe ṣókí kí n ti gbáradì mo lọ bá darapọ̀ mọ́ lójúde ọba òjò òjá aráyè gbá fáájì púpọ̀ ní ọjọ́ sátidé ṣùgbọ́n lé ní ọjọ́ Monday ìbá àrọ̀ jù bẹ́ẹ̀ lọ àmójúdé bẹ́ẹ̀ ẹ jẹ́ kárí lágbára ká lọ́wọ́ nǹkan tán ní fún wa bẹ́ẹ̀ ẹ má gbé kúrò bẹ́ẹ̀ o Ká Sálàyé ó ṣì ń tẹ̀síwájú lórí kíni ìkànnì àtàtà yín Kaftan TV àkúkalẹ̀ lọ́ọ̀dẹ̀ àsìkò ọdún. ẹ máa káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ọ̀kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ní ìlú Anambra lẹ́yìn tàti sọ ti tàti tàtàpọ̀ káàkiri a lọ Àbújá a lọ Ọ̀yọ́ àwa tàtàpọ̀ báyìí lọ sí ìpínlẹ̀ Anambra ó dàbí pé wọ́n ti wà nínú ìròyìn ṣùgbọ́n a dúpẹ́ pé ìròyìn tí wọn kò fi bẹ́ẹ̀ dàbí ti ìpínlẹ̀ Kaduna. ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ sí ni pé ilé ìjọsìn kan tó jẹ́ tí wọ́n ń pè ní Mountain of Holy Ghost Intervention and Deliverance Ministry tí Prophet Chukwuemeka Ohanemere alias Odumeji wọ́n ní àwọn ìjọba wọ́n dá ilé ìjọsìn náà wó lulẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní kì í ṣe gbogbo ilé ìjọsìn ni wọ́n dà wó kan ní ibi tó gbé ẹ̀rọ amúnáwá tán gbé sí òun náà dà wó kì í ṣe gbogbo ilé ìjọsìn kí wọ́n á nídìí tán fi dà wó ara nǹkan tí ó tẹ̀ wá lórí tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ibi tó kọ́ àkíní sí ó ń dí ọgbàrá lọ́wọ́ ó máa dí ọgbàrá lọ kì í ṣe ibi tó tọ́ ìdílé yìí tó fi lọ dáwó àwọn nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí táwọn tó fẹ́ wọlé tán dé wọ́n ní olùṣọ́ àgùntàn máa yarí o tó fi di pé ìgbà tí ìgbà mú òyìnbó ń lọ ní ẹ̀ṣẹ̀ gan fẹ́ kù bí òjò bóyá yẹn ló fi dàbí pé ọ̀rọ̀ ọlọ́pàá amúni tipátipá à ń sọ kékeré kan bóyá ló fi wáyé ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí àwọn ará ilé ká mọ̀ òun ni pé tá bá máa kọ́lé kárí pé ká bá fẹ́ ralẹ̀ gan kárí pé a ṣe ìwádìí tó dájú lórí ilẹ̀ tá a fẹ́ rà àti ibi tá a fẹ́ kọ́lé sí kárí pé a gba ìwé ìjọba lọ́nà tó tọ́ àti tó yẹ ká tó kọ́lé ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹ̀ ṣe tọrọ ọlọ́rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ adarí wa tó bá ti ní ọmọ ìjọ kan nípò kan tó ga wọ́n máa ń rò pé kò sí nǹkan táwọn ò lè ṣe èmi máa ń sọ kinní kan pé ọba kan máa dé tí ò mọ Jósẹ́fù rí o gẹ́gẹ́ bó ṣe wà nínú Bíbélì wọ́n ní pé bó ṣe wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ ló wà ní bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láéláé láyé tè kọ́ ṣe ó wà nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí lọ títí láéláé nígbà tákòókò kan bà kan jẹ nílẹ̀ Egypt tí ò mọ ẹni tí Joseph tó jẹ́ o bó ti jẹ́ pé kánú òwe tàn ó kọ tí ọ̀gbọ́n sí ó ṣe nǹkan tó fẹ́ ó ní òwe tí wọ́n gbìyànjú láti pa lórí ọ̀rọ̀ yìí bóyá ńgbà tí bàbá yìí máa kọ́ ilé ìjọsìn ọmọ ìjọ ẹ̀ àbẹ́ni tó lọ́n lò ó fún tí ìyanu kan ṣẹlẹ̀ ó ní ẹ fọkàn balẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ ìgbà kan ní àwo kan ni ṣùgbọ́n gbà tọ́ba kan dé lórí pé ibi tí kinní wà ò bọ́ sí kò tọ́ kò yẹ náà wà ní a máa mú ilé kúrò ló bá tún di ló bá di gbọ́n mi sí omi òtó ó bá di yánpọn yanrin lórí ọ̀rọ̀ kíni ilé ìjọsìn àti ìjọba ẹ má gbàgbé agbèfọ́ba kan kì í jẹ̀bi
tí pásítọ̀ fi yọ owó ẹ̀ṣẹ̀ tó fi léwó ẹ̀ṣẹ̀ èyí máa ń wo kinní kan tí n bá ń ṣe nǹkan kan tí nǹkan bá ṣẹlẹ̀ máa ní pé tí Jésù bá tẹ̀ ká mi mọ́ nǹkan tí mo ṣe báwo ló ṣe máa rí lára ẹ̀ ó dà mí rí Jésù ẹ̀yin ò rí Jésù rí ó dà náà ṣùgbọ́n mo nígbàgbọ́ pé mò ń rí ó ń bá mi sọ̀rọ̀ ó ń gbénú mi ó ń gbénú ọkàn mi báwo ni wọ́n fẹ́ ṣe nǹkan kan mi sọ pé mò ń gbé pásítọ̀ mi ga o ṣùgbọ́n mo sọ pé tí n bá tẹ̀ ní mò ń ṣe nǹkan kan ó dà ẹ má jẹ́ fi pásítọ̀ mi sí tí máa ń ṣe nǹkan kan tọ́mọ ọjọ́ mi tó wá rí mi kó wá pè mí sista Ajoke kó yẹ pé mo léwó ẹ̀ṣẹ̀ àbí mo ń ṣe pè ní báwo ló ṣe máa rí lára mi àtàwọn tó yẹ pé Ọlọ́run tiẹ̀ tó ràn wá lọ́wọ́ báyìí à ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọjọ́ ọ̀sẹ̀ ní gbogbo ìgbà àwa di pé àna wá sì ta lọ́rọ̀ nínú kíláàsì ayé mọ́ béèrè àwọn àníyàn pẹ̀lú gbogbo béèrè tó ń béèrè náà tó lọ ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí àwọn èèyàn kan máa rí wa gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú ìwà pẹ̀lẹ́ gbogbo táwọn kan mo fẹ́ kí n dàbí Jésù dàbí Jésù ara wa là ń ṣe báyìí o ìyẹn ní abala títì yẹn ẹ jẹ́ ká sáré lọ wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ti ìlú òyìnbó ìyẹn ti Johnson adarí ìjọba ìlú Britain ó mọ̀ kọ̀wé fi sẹ́lẹ̀ ó yẹ kọ̀wé fi sẹ́lẹ̀ náà bó wá jẹ́ Nàìjíríà ní kọ́mọ́ká confession bẹ̀ ní ráńpẹ́ ni tọ́rọ́ nídìí tó fi kọ̀wé fi sẹ́lẹ̀ akákànṣán ní ráńpẹ́ tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣé aládarí kan tó lè kọ̀wé fi sẹ́lẹ̀ ṣá lórí ọ̀rọ̀ kẹ́ni látàrí pé ó gbé gbèsè kan ó mú pinnu kan kò fi bẹ́ẹ̀ ṣe wọ́n ní ó dàbí pé òun kò máa ṣe àwọn aráàlú darí ó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Boris Johnson ló ń gbà tó kọ̀wé sílẹ̀ ní àkókò yìí òun ló di adarí ìjọba olórí ìjọba ìkẹta láàrin àwọn ẹgbẹ́ òṣèlú Consecutive United Kingdom òun lè ní kẹta tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ tábàkà gbé ẹ̀ papọ̀ náà tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ wọ́n ní in all Johnson resign makes it the 10th of such since the start of 20th century. Láti ìgbà tá ti bọ́ sí láti 20th century 21st la wà láti 28th òun ni ìkẹwàá tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ fúnra rẹ̀ àti rí Neville Chamberlain tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ fúnra ẹ̀ consecutive ló náà wà Boris Johnson náà tó darapọ̀ mọ́ ẹ jẹ́ kí n tiẹ̀ kárí ẹ̀ dẹ̀ ok Neville Chamberlain ọmọ ẹgbẹ́ Conservative Party ni ó gbajúgbajà gan òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nígbà tí ogun ẹlẹ́ẹ̀kejì tàgbáyé tó bẹ́ sílẹ̀ ó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Winston Churchill gbogbo alágbórúkọ gbẹ́ni dáadáa ìyẹn ní ọdún 1955 òun kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nítorí pé ara tiẹ̀ ò dá ló ń ṣe kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nígbà tó dẹ̀ máa kọ́ ní ìpele ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ máa tẹ̀síwájú ló kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní títí ẹ̀ abákan náà la rí Anthony Eden ìyẹn náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní 1957 nítorí pé ó ní due to the Suez crisis torí wàhálà kan tó ń ṣẹlẹ̀ ní Suez nígbà yẹn ló ṣe kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní títí ẹ̀ ó wà lórí oyè fún ọdún kan àti ó kù díẹ̀ kó pọ̀ ọdún méjì ṣá tó wà lórí oyè bẹ́ẹ̀ náà la rí Harold Maclean òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ àwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan tó ti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Margaret Thatcher Iron Lady àwọn náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní ọdún 1990 wọn gbogbo ilẹ̀ wọn ní àwọn rántí arábìnrin o Tony Blair òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Gordon Brown òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ David Cameron òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ Theresa May òun náà kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ó ní ìtàn kọ̀wé fiṣẹ́ sílẹ̀ wọ́n béèrè kan pé ṣé lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìjọba bá ṣe ìpinnu kan tàbí gbèsè kan ṣó ṣeé ṣe kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ó ṣeé ṣe ọ̀dà náà ọlọ́àkùnrin ọgbọ̀n wa lọ́wọ́ nítorí pé a ti rí ipò ìjọba gẹ́gẹ́ bí ipò wa tó yẹ pé tá a bá ti wọ̀ báyìí à ń fẹ́ kúrò ẹ jẹ́ ká lè lágbára ká lọ́wọ́ nǹkan tán ní fún wa ká ṣàlàyé ó sì ń tẹ̀síwájú lọ́lọ́kùnrin ìjọ̀kan báyìí làwọn máa mú wá fún yín ní ṣókí torí pé ìgbádùn ọdún ó ṣe wà lára wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. ẹ máa káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé lónìí ọjọ́ Monday tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa àti sọ nípa Boris Johnson náà ni tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ olórí ìjọba ìpínlẹ̀ UK lọ́hùn ó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ àtàwọn kọ̀ọ̀kan náà tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Anambra náà tán wọlé ìjọsìn àti sọ́npa bàbá wa
Olúlọ́yọ̀ ọmọ Olúlọ́yọ̀ tó jáde láyé àti ìgbéyàwó bòńkẹ́lẹ́ láàrin ẹbí Buhari àti Malami àti Sọ́npẹ̀. Nígbà fẹ́ sọ nípa ti ètò ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì àwọn kan máa ń mú káàkiri ní olóyè Ṣẹ́gun Òní tó jẹ́ ọmọ oyè tí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party tó fà sílẹ̀ tó fà kalẹ̀ láti díje dupò di gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ní ìdìbò tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ní oṣù tó kọjá nínú oṣù kẹfà ọdún yìí. Ó ti gbé ẹni tí kádàrá ṣe lóore láti bọ́ sórí àlééfà náà, ìyẹn ṣe comrade ni wọ́n ní Mr. Abiodun Oyèbánjí ti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress lọ sí ilé ẹjọ́ látàrí èsì ìbò pé kò tẹ́ àwọn lọ́rùn pé kí wọ́n tanná wò dáadáa. Tó bá tanná wò wá rí pé ohun tóun sọ òótọ́ ọ̀rọ̀ ni. Tẹ́bà gbàgbé wọn sọ ńgbà náà pé wọ́n ra ìbò wọ́n ń ta ìbò. Èmi sì wọ́n sọ lórí ètò pé ta ni ò rà bónú gbogbo wọn. Ṣàwọn pé tí ọmọ táwọn méjì bá ń jà tẹ́ bá fi wọ́n lẹ̀ tẹ́ bá láwọn nígbà tí ọwọ́ bá dùn ìkan ètò ọwọ́ dùn yẹn lọ́wọ́ pé ṣáà ní làwa ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe jẹ́. Àti pàápàá gbóṣèlú tó bá hàn dejù náà ló máa ń dá sọ pé ó fọ́ra bò tàbò nínú gbogbo pátápátá ta ni ò ràbò ta ni ò tàbò ẹjẹ́ adájọ́ dáadáa gbogbo wa náà la mọ bẹ́jẹ́ bá sọ lódò bá mọ yìí tótó gbogbo pátápátá náà ni èmi ò ní wọ́n tàbò wọ́n ràbò mo kàn ń sọ ni ẹ̀pọ̀ níròyìn làwa tàbá wà bẹ́ẹ̀ bá ń ta máa ń rí àkànlè sọ ni tó tẹ́ bá gbé kámẹ́rà sójú wọn bọ́ọ̀ lọ́wọ́n jẹ́ fọ́ kámẹ́rà mọ́lẹ̀ ìwọ gan tó bá fọ́ kámẹ́rà mọ́lẹ̀ nìkan ti ẹ̀ dáa tí wọ́n gan di pé òmórí délé láyọ̀ àtàláfíà gbogbo ẹ̀ náà la máa ń rí kò sẹ́ni tí ó ràbò tí ó tàbò jọ náà ẹjẹ́ fìyẹn lẹ́jàre ẹjẹ́ ká lọ sí tó ń ṣẹlẹ̀ àwọn àgbájọpọ̀ obìnrin kan ni o ṣe pé mo bèrè lẹ́ẹ̀kan pé ẹ ti ẹ̀ gbọ́ ṣé ààrẹ àbí gómìnà àbí ẹnikẹ́ni nínú àwọn tó wà ní ipò òṣèjọba ní ìjọ tó wá pé private ló wà o tó máa ra kọ̀wé fiṣẹ́ sílẹ̀ àbí kí ilé iṣẹ́ sọ pé wà lọ ṣètọ́jú ara ẹ̀ ṣó lè kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nígbà tí Boris resign àwọn arábìnrin àwọn àgbájọpọ̀ obìnrin kan ni o àwọn ọpẹ̀rẹ̀ ní the League of Women Voters wọ́n ti pe Muhammadu Buhari pé kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nítorí pé kí ni orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣàìsàn ó sì ti rẹ̀ wọ́n ó ti rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fẹ́ Buhari lórí oyè mọ́ bàbá wọn ni ẹ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ bàbá mi wọ́n béèrè lọ́wọ́ yín ṣó ṣeé ṣe kẹ́ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ṣá nígbà tó yẹ pé kò oṣù mélòó péré tẹ́ máa fi kúrò lórí oyè ẹgbẹ́ fún yẹn lẹ́jàre ọ̀hún náà gbìyànjú ni ìpè kan lè fẹ̀hónú wọn hàn báwọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báwọn ò ṣe ní rí bẹ́ẹ̀ gáàsì afẹ́fẹ́ ìdáná lítà kan ti di 1000 ilé mọ́tò tí wọ́n wọ̀ síbi iṣẹ́ ìlọ́po 3 ní báyìí nǹkan tá a náwó lé lórí ó lanu kalẹ̀ owó tá a sì rí kò tó nǹkan kan ṣe lòun tó ń rù náà fún pa Ọlọ́run bá kú bá wa ṣe a máa tẹ̀síwájú láti máa gbàdúrà ni ṣùgbọ́n tí mo sọ èmi gbọ́dọ̀ sọ níṣojú kan lára àwọn tó ń díje dupò lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ di ààrẹ ó sì ṣeé ṣe kí wọ́n di ààrẹ wọ́n ní gbogbo nǹkan tá à ń sọ kì í ṣe prayer point o àwa gan là ń ṣe ra ká gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ ìyẹn náà ni pé ká ní ṣókí báyìí òun lọ bí oge díẹ̀ wọ́n ló tó nù kan ní nǹkan kọ́dọ̀ kó má sọ pé tìyẹn náà ti pọ̀ ju olè ní alájẹbára tẹ́ bá fẹ́ mọ̀ sí nípa àwọn nǹkan tá a sọ yìí ẹ lọ ra ìwé ìròyìn tàbí kẹ́ lọ sí News Now online COVID news ẹ lọ síbẹ̀ Kaftan online àwa náà wà ńbẹ̀ Kaftan online ti ẹ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó yànnà náà ẹ̀ dáadáa ẹ̀ kàlákà gbádùn ńbẹ̀ ẹ lọ táwọ́ sí kẹ̀kà lọ́lọ́kùn òjọ̀kan ẹ jẹ́ kí a lọ sílẹ̀ agbára tí bá máa padà dé èmi àtàlejò mi afẹ́jọ́ tún gba Islamic ó ti yẹ yín afẹ́jọ́ sálà nínú ilé agodo wa ń bíbà fún ìgbádùn èèyàn ara lé ni o tí bá gbé tàlejò mi bá dé ẹ má jẹ́ sọ púpọ̀ ẹ jẹ́ kí n dánu dúró dé kí n má lọ sí pé tí ẹ ti kọ̀ jù Woleola Woleola náà ní Ishaq Akorede ó ní àjọ máa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ ní abala tá a fẹ́ gbé wọlé a fẹ́ sọ̀rọ̀ nípa orin Islam ayẹyẹ Islam bó ṣe ká ṣe bó ṣe ká ṣe gbádùn fún ìgbádùn èèyàn ara lé náà ni Adejoke Bakare ní pé kí n kọ́kọ́ délé agbára náà tí ó bá padà dé èmi pẹ̀lú àlejò mi lájọ máa wọlé sílé agodo ẹ ṣé púpọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ fún ìfẹ́ tí ẹ ní sí wa ẹ ṣé.
Woleola o Woleola o àbí ẹ̀yà ara wa mo ti sọ pé tí wọ́n máa padà sórí ètò lẹ́ẹ̀ni ọdún jẹ́ pé ọdún iléyá òun là ń ṣe mo ní pé èmi pẹ̀lú olórin Islam lájọ máa wọlé a gbọ́dọ̀ ṣàjọyọ̀ náà àwọn náà ń gbádùn bí tá a wà ẹ fojú òde ọba lẹ̀ ẹ fi ti gbóró lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ fún wa ní ẹran ọdún ọlọ́run wọn lè yín o ẹ ń pè lálejò mi ti wà ní agodo báyìí mi tẹ̀fẹ́ pé wọ́n lálejò torí pé ọmọ ìyá kan náà ni wá brọ́dà mi ni wọ́n step brọ́dà mi ni wọ́n kọ̀ọ̀kan náà làjọ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba mo fẹ́ fi ojú wọn hàn màá fẹ́ pé pọ̀n gan-an máa dárúkọ ara wọn fún yín torí ẹ ti sọ pé nǹkan sọ pé èwo lórin tí ìyá tó gbé wọlé báyìí ẹ bá mi dárúkọ yín fọlá rẹ kẹkàn pé wọn káàsán ìwọ fi náà ti ń wò wá. fìgbà yíyẹ mi kò sì máa ta mí fìgbà yíyẹ mi kò sì máa ta mí nínú ọdún yìí aláwùrà fìgbà yíyẹ mi. orúkọ tèmi ni Woleola Ishaq Akorede tí gbogbo àwọn olólùfẹ́ mi máa ń pè mí ní Shikena. Shikena. mo kí gbogbo wa o ní gbogbo àgbáyé gbogbo àsìkò táwa yìí àfi kíra wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Àmì alaikum salam bẹ́ẹ̀ ni ẹni Shikena kí ni tó mọ̀ Shikena yẹn náà. Shikena Shikena ala ala Shikena 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 ala ala Shikena káwọ mọ́tò kílẹ̀ ó yọ ní kágbọ̀n kadà ká ṣubú mo ló ti dópin láyé mi o Shikena Shikena ala ala Shikena n tí ń jẹ́ Shikena ni bó ti tán àmọ́ ó ti tán ẹ̀ ó pọ̀ oríṣiríṣi in tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí so èmi tí mo sọ pé Shikena yẹn ni pé gbogbo tí jẹ́ aburú tètè ń gbọ́ tójú rí ó ti dópin láyé tèmi ẹ̀yin lọ́dọ̀ tí ń gbọ́. mo sọ pé ẹ̀yẹ ṣe ń tẹja báyìí bó ṣe rí nìyẹn ẹja nìyá mi ń ta lọrin. Ìlọrin lẹ ti wá. èmi lọmọ ìyá ilé ńlá èmi gangan lẹ̀gbọ́n àríbìdé sí. ẹ̀gbọ́n àríbìdé sí. ẹ̀gbọ́n àríbìdé sí nílùú Ìlọrin èmi gangan lọmọ ìyá ẹlẹ́ja. ẹ mọ̀ halẹ̀ mọ́ mi èmi gangan lọmọ ìyá ẹlẹ́ni ló bá tán. ìyá ẹlẹ́ni nílùú Ìgbàyè. bó ṣe dùn nìyẹn o. èmi gangan lọmọ ìyá ẹlẹ́ni. ó ti dùn. ìyá ẹlẹ́ni nílùú Ìgbàyè. ẹ máa gbowó fọ́ọ̀mù mo ti kọ́ yín lórí o. bẹ́ẹ̀ ni o. mo ṣe jẹ́ yẹn. ẹ ṣe púpọ̀ ìyàrá àlejò wa pàtàkì lórí ètò nítorí pé lọ́jọ́ tòní tá à ń pẹ̀kẹ́lù ó ní ṣe pẹ̀lú àjọyọ̀ ọdún iléyá ṣe rò pé ẹni pé jálà mú gbé wá sórí ètò kájọ wá ṣe kéré kájọ wá ṣe mọ̀ kó ló mú kẹ́ àbí ẹ jẹ́ ká gbà bí wọlé olórin Islam nìyí ó ti tó gbà wo tẹ́ ti ń kọrin Islam. orin Islam mi kí n sọ pé láti kékeré ni nítorí nígbà táwọn alẹ́ kí ó ń gbà yẹn táǹkì onídìrọ́ tó láti fi yá ẹ̀ afáàmì mukadam wahab ní Fàdápà nílọrin so mo máa ń kí àwọn ọkùnrin àti obìnrin pọ̀ ní ọkọ àti ìyàwó wọn máa lé mi káàkiri máa gbé mi lọ́kọ mi mọ́ máa gbé mi níyàwó mọ́ àti ìgbà yẹn lórin ti wà lára tèmi so ọdún ọdún díẹ̀ sọ pé ká tún dàgbà náà àtúnṣe ìṣèdí sínú so ká sọ pé ìjọba yẹn ni àti kékeré làwọn ti wà. orin yẹn ti wà nínú ẹ̀jẹ̀ ó ti wà nínú ẹ̀jẹ̀ àbájọ ńgbà tí mo pè ń pé kẹjẹ kájọ wá fẹ̀kẹ́ ká fẹsẹ̀ rájọ ká fẹ́ ẹ̀kẹ́ pa ọ̀rọ̀ pa ẹ̀kẹ́ fún ti àjọyọ̀ ọdún iléyá kíákíá lẹ ti bọ́ sí ẹ jẹ́ ká wá wò báyìí nípa ọdún iléyá ọ̀pọ̀lọpọ̀ ló ní bó ṣe ń ṣe ọdún iléyá ọ̀nà kan nìyí táwa fẹ́ gbà ṣe ti wà àwọn ọ̀nà ìwọ̀lẹ̀ tó rò pé lè gbà láti ṣe ọdún iléyá àwọn aráàlú fẹ́ mọ̀. ẹ ṣe gbogbo àkọ́kọ́ mẹ́ mo kí Ọlọ́run ọba tó ju gbogbo wa lọ mo sì tọrọ ìkẹ́gẹ́ fún aláìlọ́run náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin àfáà wa akíyìn o ẹ̀yin lòkúta dìmú ẹ̀ ní wú láíláí gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa akíyìn o in tó wà níbi ọdún léyá ọ̀nà tá lè gbà láti ṣe ọdún léyá ọ̀nà tó ní ẹ̀tọ́ ni tí è ṣe ọ̀nà pé gbogbo ọ̀nà ó ní pàtó ọ̀nà òun ni pé tí ọdún léyá bá ti wà ẹni tó ní kó du ẹni tí ò ní nínú kò dé jẹ́ pé bóyá tí ọdún léyá bá ti wà kì í ṣe pé bóyá kí a wá máa jókòó ká jẹ́ kó mọ̀ pé à ń ṣe ọdún òun ni léyá àmọ́ kéèyàn mọ́ kọjá àlà tí Ọlọ́run fún wa o kọ́ mọ́ di pẹ́lú mi máa ní pé aṣọ ọdún léyá o ó wá bẹ̀rẹ̀ sí ní lọ mu tí ò yẹ kó máa mu ó di pé ó ń lọ lé wọ́n ní nǹkan kan ṣe ìkọjá yìí ni so ẹ̀tọ́ tó wà lọ́dún léyá àná Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní pé ẹ máa dunra yín nínú ẹ sì máa nira yín lára ẹ máa fẹ́ràn ara yín kẹsì máa dunra yín nínú ó ní nítorí téèyàn bá ti wà nínú ọdún yẹn kíyàn dẹ̀ máa wá dunra yẹn ní pé alágbájá ìwọ náà gbà mí sọdún jẹ́ kí àwọn tí ò ní jẹ́ kó wọ́n mọ̀ pé ọdún wa ń tà kì í ṣe pé káwá wà ní ọdún kó máa fi tó ní kó máa fi pẹ́ nìkan lẹ́kún
kò dábẹ́. Lórí ètò Ká Sálàyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ní rẹ́kọ̀dù ńlé tí a sọ pé òun ò fi késẹ́ẹ̀tì sí, ọ̀pọ̀lọpọ̀ ní orin Woleola ńlé ẹ ti ṣe rẹ́kọ̀dù Woleola ṣe ti ṣe rẹ́kọ̀dù. mo ti ṣe rẹ́kọ̀dù. ọ̀pọ̀lọpọ̀ ní rẹ́kọ̀dù wọn lé àwa gbé wọn fún yín lọ́fẹ̀ẹ́ lófò báyìí wọn táwa ní àti fún wọn wọn táwọn ní àti papọ̀ àwa fẹ̀yìn ara lé gẹ́gẹ́ bí ìfẹ́ pé kí ni wàá lè dùn. ẹ jẹ́ ká wá wò bá irú orin póríṣiríṣi tòótọ́ àwọn ẹ̀yà orin Islam wo lẹ mọ̀ àti pàápàá ojú ọ̀nà ìlà orin Islam wo lẹ́yìn wà ṣé fújì ní àbí èwo àbí. orin Islam ni mo wà a sì dẹ̀ ní ẹgbẹ́ tí òǹkàlùkù belong sí. ìkànnà ni wa o nítorí pé gbólóhùn la ilaha illallah kò sí nǹkan kan kò sí àfọlọ́n sọ ọ̀kan sọ lọ́lọ́. so àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ mepaphone Muslim entertainers. so ẹni tó wá jẹ́ olórí wa náà ni Alhaji Komodrin Ayélóyún Ọdúnlámì bàbá ìyàwó. so ó wá jẹ́ pé Islam yẹn gangan làwọn àmọ́ kò sí òde tí wọ́n pè wá sí pé fún ìdùnnú fún kankan káwá ṣeré fáwọn à ń lọ fún outing. ẹ ti sáré bẹ síwájú wọ́n bẹ̀ pé ṣe máa ń ṣeré òde àbẹ́ máa ń ṣe kínní. iṣẹ́ tá a gbà ní so ó jẹ́ pé wọ́n bá pè wá fún orí òde kò sí a máa ń lọ fún play. so tó jẹ́ pé ìjókòó tó bá ṣe rí òun náà la ṣe ń fi bá wọn ṣe ẹ̀gbọ́n mi yé because iṣẹ́ apíkí iṣẹ́ ìpè iṣẹ́ orin ni iṣẹ́ orin tó ti wà mẹ́ẹ̀ orin Islam tó wá jẹ́ ó dúró. kò ní kẹ́ máa ṣe lọ́fẹ̀ẹ́. iṣẹ́ orin yẹn ni pé tí wọ́n náà bá ṣe rí pé jókòó ṣe rí àwọn aláǹfààní ṣe síkìrì fún wọn. ẹ̀wọ̀n síkìrì. síkìrì pé kéèyàn ṣe ìrántí Ọlọ́run la ilaha illallah Muhammadu rasul gẹ́gẹ́ bí àpèjúwe bí àwọn àbáwá nílé abalukọ́lìbù ilà ayakuna mutayama alifagarami binabi mutayama bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alaya rasulallahi akmalaki gọtí aláyá sọfíhùláhì ìbàlẹ̀ ìmúradàtì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ní pé ìrántí Ọlọ́run yẹn máa yọ Ọlọ́run yẹn máa ná Muhammad síkìrì nìyẹn. so ní nọ́mà pé olórin Islam òde ẹ̀mọ̀ òde àwùjọ àwọn ní àwọn ọmọ wa Christian wà ń bẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ ṣeré fún wọn tí inú àwọn gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn tó ṣe máa dùn tí ò ní sínú pé olórin Islam ni wọ́n pè wá Christian ò ní mọ feelings lára pé olórin Islam ló gbọ́ so òun fún rẹ̀ ó mọ̀ pé yes òun gbádùn olórin so gẹ́gẹ́ bí iṣẹ́ wa ni ẹ mọ̀. nígbà tẹ́ ẹ ṣe síkìrì lẹ́ẹ̀kan yìí yes ma. ṣé oyin kí n fi Yorùbá kọ yàtọ̀ sí kéèyàn fi èdè Lárúbáwá sọ ni. ẹ ṣe tí a bá ṣe síkìrì tá a bá mú síkì a lè fi Yorùbá kọ nítorí tá a fi Yorùbá ni pé bóyá kan sọ pé Allah la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah Allahu la ilaha illallah kò sọ́ba kan fọ́lọ́hun mi Allah illallah ẹranú igbó ń ṣe síkìrì Allah la ilaha illallah ọkùnrin obìnrin ẹ ṣe síkìrì Allah la ilaha illallah ẹ yọjú ọ̀run ṣèrántí Olúwa Allah la ilaha illallah gbogbo Kaftan TV ṣèrántí Olúwa Allah la ilaha illallah bàbá màmá ṣèrántí Olúwa Allah la ilaha illallah as-salatu was-salamu alayka ya Rasulallah as-salatu was-salamu alayka mo wí pé Muhammadu ya Rasulallah tí ó ti yẹyìn ya Rasulallah ẹwà lẹ́wù mọ́ Rasulallah èébú sí ìtọ́ba ya ẹ̀bá ní Rasulallah jíjọ́ nàbí o ya Kaftan TV láwà yìí o ya gbogbo etí tó ń gbọ́ nílé ya bọ́ síta lẹ́gbẹ̀ẹ́ lè yẹ ya sọ pé kọ́ fún ẹni dìkọ̀dà ya StarTimes ló ń jẹ́ ya ọ̀yá mo ní Muhammadu ya Rasulallah as-salatu was-salamu alayka ya Rasulallah as-salatu was-salamu alayka ya Rasulallah. abẹ́rẹ́ bá àtijọ́ tán kẹ́kọ̀ọ́ balẹ̀ abẹ́yẹ bọ̀lá pò ní ẹni pé kí ni àlejò mi Woleola Woleola òye. Woleola èmi àbámu wọn mọ̀ Woleola gbogbo akálẹ̀ bámu wọn mọ̀ dò
àwọn ìwà wo ló yẹ kéèyàn wù láti bá wọn lò wọlé ọlá Allahu tó láwọn kan wà nílẹ̀ báyìí tó jẹ́ pé ọ̀rọ̀ bọ́n ṣe máa wọlé ọlá ọ̀tọ̀ ni àwọn ti gbé kùkà ní wọ́n ti dorí ẹ̀ kodò. ilé ọlá ò kì í ṣọ̀fẹ́ o ìwọ náà lè èlé ló máa fi wọlé 300,000 kì í ṣọ̀fẹ́ kò ní ìfògàn kì í ṣọ̀fẹ́ ìwà ló fi wọlé. àwọn rò pé owó la máa fi wọlé. ìdúró tọ́lọ́ ń ṣe léwọ̀ jìnnà sí ìtọ́lọ́ ní kò súnmọ́ ò ní kò súnmọ́ ilé ọlá kì í ṣe ilé ọlá yẹn kì í ṣọ̀fẹ́ o ìwà ẹ àti ẹ̀sìn ẹ ló máa gbé ọwọ́ bẹ̀ o nítorí pé ìwọ náà lè kọ́lé kó kọ́ orí gidi kó lẹ táìsì mọ́ bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ kó dùn wò kó wá pé gbogbo ará àdúgbò pé ọyá ẹ mọ ẹni bí lè ṣe dùn tó yẹ máa bá ń kó pàtì sínú ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ o àwọn tí wà wọn mọ́ ló máa wọlé ẹni tí wà mọ́ náà ló wọlé ọlá o kò wá sẹ́nìkan nípa tó sọ pé òun fọwọ́ ṣe àpé ibi tóun fẹ́ dé sí ni a máa bẹ lọ́hùn iṣẹ́ wa ló ti máa kọ́lé fún wa lọ́hùn ẹlòmíì tẹ̀ lọ́hùn ó tẹ̀ lọ́rùn kó ṣe mẹ́gáàdì tó ń bá dọ̀hùn. bẹ́ẹ̀ ni yóò bá ti dé bí àyè tó dáa tí ẹ ṣe nu ná ọlọmọṣẹ́ wa lọ́mọ náà yóò wọ́n láǹtí màmá wa béèrè yìí àbẹ̀wọ̀ lọ́hùn tí máa bẹnu kádàrá pé ọmọ náà ni wá láti lẹ̀ ọlọ́ba parẹ́ bá a ṣe wá dé ẹni tí ó wọlé ọlá o tó bá yẹ pé nu kádàrá pé wá wọlé ọlá ní láti ilẹ̀ ọlọ́mọdé àṣìṣe o nítorí kò sẹ́dá kan tó lè gbèjẹ nìkan mo ń ṣe aná Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí yẹn bá wà láti inú oyún ó ń ṣe dáadáa bọ̀ ànábì wa fi ìwọ̀n gbọ́n apá yìí sí ọmọkà yìí ó fi ṣàpèjúwe fún wa ó ní ó wá kù díẹ̀ tí ó fi fàyè lẹ̀ ó dẹ̀ ń ṣe dáadáa bọ̀ lọ́dún oyún ni ó wá lọ ṣiṣẹ́ ibi láàrin ìṣẹ́jú kọ́síkejì tààràtà ni wọ́n ní pé aná Muhammad sallallahu alayhi wa sallam ó ní rẹ̀ níbẹ̀ ti dọ̀mọ́ náà ó lẹ́ni tó wá ń ṣe aburú bọ̀ láti inú oyún ó wá kù díẹ̀ kó fàyè lẹ̀ ó ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ ti dọ̀mọ̀ àdìjẹ́ náà sẹ́rẹ́ pọ́lọ́hùn sí gbèjà. ṣe rí nǹkan tí àáfàá sọ ẹ̀yìn olórin wa sọ yìí ó wà nínú ìwé mímọ́ báíbù bíbélì Ọlọ́run ṣe fìdí ẹ̀ múlẹ̀ ní tó bá kù ìṣẹ́jú kan kó kúrò ní ayé kó jẹ́ pé ó ti ń ṣe dáadáa bọ̀ tó wá ṣe ìṣẹ́jú kan tó fẹ́ kúrò ní ayé gangan tó wá lọ ṣe búburú kò sí nǹkan tó fẹ́ ṣe sí i. àwọn sọ kí nìkan yìí pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ bàbá ni wá ibi tí ọ̀rọ̀ pé mi ò bá ẹ tán mi ò bá ẹ ṣe tó ti wá wọlé òní òye wa ẹ jẹ́ ká máa wo kinní kan lórí ètò Ká Sálàyé a máa ń fẹ́ tan ìmọ́lẹ̀ sáwọn kankan pé ìkan náà ni wà níwájú ọlọ́run ìfẹ́ òní ọlọ́run ṣùgbọ́n àwọn àdàmọ̀dì ẹ̀kọ́ nípa ẹ̀sìn òun ló fà tó fi di pé làásìgbò ó wà nígboro ẹ má jẹ́ kí n mọ́pò lọ lé olóró jù lórí ìyẹn ẹ jẹ́ kí n bèrè ìbéèrè tó kàn bàbá ìgbà wo lẹ ti ń kọrin. mo ti sọ ọ́ síwájú náà pé gbà wo lẹ bẹ̀rẹ̀ ẹ̀ lè tí máa kọ́ láti kékeré. ṣé tí gbégbà wo mo bẹ̀rẹ̀ sí ní kọrin àkọ́kọ́ rẹ́kọ̀dù mi. ẹ ti ṣe rẹ́kọ̀dù tó mi. bẹ́ẹ̀ ni mo ṣe rẹ́kọ̀dù 4 fìgbà yíyẹ mí ọdún ayọ̀ mi ọbọ lọ́hùn gbóhun tí mo fẹ́ wí bàbá tó ní tẹ́dì ní 4. mi ì ṣe gbọ́ kankan nù gbogbo ẹ̀ rí. bàbá tó ní tẹ́dì yẹ. ṣé ó wà nù fọ́nrán alágbèéká ó wà nù gbogbo rẹ́kọ̀dù àti ẹ̀pẹ́ sí ìdẹ́jà ó wà ń ta. fídíò ọdíò nìkan ni mi ìbá ń ká pé fídíò ń sìn àbá ní bàbá máa wá ṣe. èmi mọ̀ pé ọlá yín àwọn tó ń wà ní ẹ̀sìn wọ́n máa pè wá náà ní bóyá wá ṣe fídíò. àwa tẹ̀ ń pé àmì ọlọ́run tó máa pè wá náà ní wọ́n mọ̀ pé ẹ lè pa tí ọjà kí kó ṣe ṣe so ó máa ṣe bẹ́ẹ̀. ó yẹ jẹ́ ká tó bá dẹ̀ fẹ́ ṣe iléeṣẹ́ wa wà nílé fún yín a lè wá bá yín rìkọ́dẹ̀ ẹ rò pé bóyá òkè òkun náà ti máa ń ṣe ni àdẹ̀ ní gbowó púpọ̀. àmì. ẹ lè tíyàn tó ń bá yín ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n dánwò náà ń pè ní obi ọ̀kọ́rẹ́ ẹ̀yẹ ìgbà ó tó ọdún mélòó tẹ̀ ti wá mu ní ọ̀kúnkúndùpẹ̀. bí mo ṣe wọ́n ti wọ 8 years báyìí. 8 years ọmọdé ọjọ́ yẹn máa ti dàgbà rẹ o àbí ẹ ti ń bọ̀ náà nìyẹn ọlọ́run adé gbà fún wa délẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run Elédùmarè ṣé ìgbà tẹ̀ ti wá bẹ̀rẹ̀ tẹ̀ ti mú lọ́kùnkúndùn ó nígbà kan tó yẹ pé èèyàn pé kí ló mú mi dédé kí n máa kọrin orúkọ. gbogbo ilé mo mọ̀ pé bó ṣe rí lọ́dọ̀ ẹ̀ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi náà nítorí pé lẹ́kùn tí wọ́n kànnù ọkàn mi yẹn ọ̀rọ̀ ńlá ni ó tó àyè kan ó tó àwọn àyè kan mo ní mi ò kọrin mọ́ mo dẹ̀ ń dásọ̀ lórí ìdúró báyìí mo ní mi ò kọrin mọ́ ẹni tó wá jẹ́ friend mi kan ni pé kí lẹ sọ́nsìn yẹn náà látọ̀dún mo lẹ ti máa bọ̀ ẹ wá lẹ̀ kọrin mọ́ after gbà yẹn la wá ṣe ọbọ lọ́hùn gbọ́n tí mo fẹ́ wí jáde. ọbọ lọ́hùn gbọ́n tí mo fẹ́ wí jáde. after gbà yẹn la wá ṣe fìgbà yíyẹ mi jáde mi àti Alhaji Kọmọdún ayé lóyún bàbá ìyàwó. ẹ lè máa gbé afẹ́rí bàbá ìyàwó gan lórí. bàbá ìyàwó náà wọ́n ti wà láìpẹ́ yìí wọ́n sì tún máa tún wa wọ́n ti wà pẹ̀lú wa láàrin bí ìṣẹ́jú mélòó sísìn tí bàbá ìyàwó wà pẹ̀lú wa nítorí wọ́n jẹ́ aṣíwájú rere fún wa
wọ́n já síwájú rere gidi gan. Ayélóyún. Mo kẹ́kọ̀ọ́ ẹ̀bẹ̀ ní alájà Ayélóyún mo kẹ́kọ̀ọ́ kan lórí alájì tó bá ṣe nǹkan kan tí nǹkan yẹn ò bá ti wà òkè tó bá débẹ̀ pé ẹ bá wo kíní yìí kíní fine gan ó wà òkè ju tọrọ tèmi lọ tó wá dípò bá ti wá wà òkè àwọn ajẹ́ kó yẹ pé tí mo sọ fẹ́ ń jọ yẹn kò dáa tó eléyìí gangan ló ṣe wà òkè tí mo bá sọ fẹ́ pé kò dáńjọ́ yẹn ó lè kó ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí kò má lè ṣe tó báyìí mọ́. aṣáájú rere ni wọ́n jẹ́ aṣáájú rere torí àdúpẹ́ pé Ọlọ́run lò wọ́n láti jẹ́ atọ́kùn àti ẹni tó ń tu ọkọ̀ nípa orin tẹ̀ ń kọ fún àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé iṣẹ́ yìí ẹ mọ̀ bínú fẹ́ bèrè nǹkan ṣé ẹ níyàwó ẹ lọ́mọ. a níyàwó alọ́mọ. ẹbí náà wà ń bẹ. a níyàwó alọ́mọ alẹ́bí ara àwọn ẹbí mi náà lẹ́yìn náà tẹ́jọ́ pé bẹ́ẹ̀ni ara àwọn ẹbí mi náà ni gbogbo àwọn tó ń wà. bẹ́ẹ̀ni. nítorí pé nígbà tí wọ́n bá lọ béèrè ìpìlẹ̀ ń kálukú wa ẹ padà rí pápá àtàn. àtàn nígbà tí a dárúkọ ẹgbàálẹ̀ kan mo ní báwo ló ṣe jẹ́. so bó ṣe jẹ́ nìyẹn so ẹbí mi pọ̀. wọ́n béèrè ilé pé bóyá wọ́n ní iṣẹ́ ọwọ́ mi á tó mi ìjẹun ǹjẹ́ iṣẹ́ yìí ó tó jẹ. alhamdulilayi rabbil alamin mo dúpẹ́ lórí ẹ̀ nítorí nínú ayé Al-Qur'ani tó ní tí Ọlọ́run sọ pé bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim la in shakartum lasidanakum wala in kafartum in azabi lashadid. Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó bá ti lè máa dúpẹ́ fẹ́mi Ọlọ́run Ọlọ́run ó ṣoore fún òun ó lékún oore rẹ̀ ó lámẹ́ni tó bá wá kọ̀ láti dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún òun ó jẹ̀yà ní pé gbólóhùn tí ẹbí wá yẹn káwa náà kẹ́kọ̀ọ́ lórí ẹ gbogbo ipò tó bá wà máa dúpẹ́ títí ọ̀gbọ́dọ̀ káṣàlàyé so alhamdulillah lórí ètò káṣàlàyé wallahi káṣàlàyé ò ní bàjẹ́ rẹ̀ àmín àmín wa rafa'nahu makana aliyya àmín àmín ya rabbi. ṣàlàyé ẹnu tí ẹ kẹ́mi náà ṣe tèmi mímọ̀ ṣe kọ́ àánú Olúwa ni ṣàlàyé ẹnu tí ẹ kẹ́mi náà sọ tèmi torí mímọ̀ ṣe kọ́ àánú Olúwa ni. ṣe rí pé olórin mo gbá sórí ètò ẹ̀yin ará ilé ká má ti parí ètò ẹ fọkàn balẹ̀ afẹ́ bọ́ sí kíni abala ti àlùjọ orí mi èlò mi òun lẹ fẹ́ jó sí àìmọ̀ afárá àmọ́ bọ́ síbẹ̀ ní kòpẹ́ báyìí ẹ jẹ́ káfí lè kó tán ní abala ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ẹ ti ń ṣe eré ìta fún òkú àgbà ní ìgbéyàwó ní kíní kan ó dá mi dúpọ̀ wo yín ò gara ilé afẹ́ fi kó lẹ́ o ṣùgbọ́n ṣé wọ́n ń jẹ yín lówó ẹ̀ wá ní ká ṣe rí àwọn tó bá ti jẹ yín lówó bẹ́ẹ̀ lè ṣe lówó yín gbà. gẹ́gẹ́ bí àdúrà ẹ̀yin òbí wa nítorí gbogbo nǹkan ó wà lọ́wọ́ sábàbí nǹkan mi ò lọ sí ṣòrí kan jẹ mi lórí mi ò lọ ṣòrí kan jẹ mi lórí mo dẹ̀ mọ̀ pàdúrà yín ló ń gbà lórí àwọn ọmọ yín. ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn tó bá yẹ pé ìkíní òbí tó bá yẹ pé ọmọ ẹ nífẹ̀ẹ́ láti kọ orin bí àmì tí ẹ béèrè pé sáwọn òbí yín lọ́wọ́ sí orin tẹ̀ ń kọ. ẹ ṣé màmá mi ní ìgbà tí mo ti ń ṣe ẹ làwọn kàn máa ń wò mí ni wọ́n sọ pé má ṣe wọn ní ṣe mà tó wá di pé wọ́n ń gbọ́ wípé mò ń ṣe nítorí níbi orin yẹn náà ni ṣíkè náà ti jáde ṣùgbọ́n tí wọ́n á gbọ́ pé à ń ṣe yẹn àwọn gan orúkọ yẹn gan fi ń pè mí jù ṣíkè náà ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni so inú wọn dùn sí wọn sọ pé nígbà tí kékeré yẹn wọn sọ pé má ṣe o ṣe ògbà tó wá di pé ó ti ń jáde tá à ń ṣe rẹ́kọ̀dù inú wọn dùn sí pé tó ń bá tó lè jẹ́ pé that's my son so bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ so inú wọn dùn sí. inú wọn dùn sí bí àwọn òbí nìyẹn wọn kọ́kọ́ mẹlẹ́ngọ nígbà tó yá náà ní ìmọ̀ràn olè ní fáwọn òbí tó yẹ pé bóyá ọmọ wọn ó nífẹ̀ẹ́ láti ṣerú nǹkan báyìí ṣùgbọ́n ṣe báwọn òbí ti ń gbà tán ní pò tẹ̀ ń jáde wọn fara mọ́ àwọn òbí mi ò gbà rárá ìyẹn kan ìkejì àwọn tó bá tún fẹ́ dìde tán nífẹ̀ẹ́ sí nǹkan tẹ̀ ń ṣe yìí ìmọ̀ràn wo lẹ ní fún wọn. kádàrá nǹkan lẹ́ẹ̀kún ẹ̀dá sọ pé ó sì èyí tó wá bá ẹ wáyé o ti fẹ́ ṣe yẹn nígbà tí kádàrá bá ń kanlẹ̀kùn nínú kádàrá tó ń kanlẹ̀kùn òun nìjókòó wáyé o nínú kádàrá pé màá rójú Sálàyé lẹ́ni Káṣàlàyé Adéjọkẹ́ orí mi máa ń wò so lórí pé màá rí ojú sista àǹtí mi Adéjọkẹ́ Mrs. Sálàyé nínú kádàrá Ọlọ́run tó ń kanlẹ̀kùn nípa ìrọ̀lẹ́ ni tí a bá sọ pé à ń bọ̀ nbí tọ́lọ̀ bá kádàrá pa ìrọ̀lẹ́ ni kò sí ní ta fẹ́ ṣe fọ́lọ́run kò sí nǹkan ta fẹ́ ṣe so kádàrá wa ń kanlẹ̀kùn tó sọ pé òsì yẹn
èyí tó bẹ wáyé tó ti fẹ́ ṣe yẹn nígbà tó bá sọ pé kí ọmọ tó òbí yẹn ó ń ṣe nǹkan báyìí ní nǹkan tó mọ̀ pé ó dáa ní nǹkan tí wọ́n mọ̀ pé because olórin náà wọ́n máa ń sọ pé olórin nígbà kan náà olórin ẹni tó bá fẹ́ yàwó olórin kò fẹ́ yàwó ẹni tó fọ́kọ olórin kò lọ́kọ fẹ́. story ti ẹ̀ pọ̀ lórí ìyẹn dáadáa kò tẹ̀sí olórin tí mo fẹ́ lè sọ pé kò ṣẹlẹ̀ sí lọ́kùnrin wípé olórin ló fẹ́ tó bá múra tó decent wà ní babaláyé tó máa gbé ẹ̀ nà ó àgbẹ̀yìn babaláyé ẹ̀yin náà lẹ́ ń tọ́jú wa o a kàn ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ ni àfọ̀rọ̀ wọ́rọ̀ ni o kí ẹ̀ lè tọrọ àforíjì o torí ẹ̀ sì jẹ́ mi ló tẹ́ máa fún mi o. bẹ́ẹ̀ni ẹ jẹ mi gan lówó ìpolówó ọjà yín mo nílò ẹ ó dà náà. so ó wá jẹ́ pé nǹkan yẹn ó wá di pé ó ń ṣe tó bá ń ṣe yẹn tó bá sọ pé kó má ṣe at the end of the day nǹkan yẹn padà máa ṣe o. Àájì wa síwájú wa nínú àwọn olórin wa ó ní kádàrá ó ṣe àdúrà àgbà ìgbìyànjú òní gbélẹ̀ ṣùgbọ́n ṣá tọlọ́run ni ó ṣe tí wọ́n bá ń sáré pé kó má ṣe ó kàn fi lò nǹkan yẹn kó má yètè píkì ẹ̀ ni tó bá yá padà rí mú tó bá wá rí mú yẹn sọ mọ̀ pé ó ti bọ́ sí ìwà yẹn lọ́kàn tí ẹ̀nà tó máa balẹ̀ àyèmọ́yà àwọn nǹkan tá a ti ń rí lórí social media káàkiri tó yẹ pẹ́lú mi àwọn pé àwọn òbí òun ìyá yẹn máa sọ pé òbí mi máa sọ pé òun lòun ò jẹ́ kọ́mọ yìí ṣe bọ̀tìgbà tó ṣe ń sìn òun rí pé òun ṣe wá ń dùn lóríṣiríṣi bẹ́ẹ̀ so ìmọ̀ràn tí máa fáwọn òbí wa ni pé ká fi àdúrà tọ́ǹdì tó bá ti jẹ́ nǹkan tó tọ́ tí è ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ nítorí àwa kan là fẹ́ ẹ̀dá ni wá la sọ pé àfẹ́ kí lágbájá kọrin kí lágbájá ṣe báyìí àmọ́ káwọ àwọn tó wá ń kọrin káwọ wọn lókè ń sìn káwọ ipò tó wà so káwọ yẹn káwa náà fi wò ó pé because gbogbo lórin náà kọ́ lóye ó jẹ́ ordinary iṣẹ́ orin ló ń ṣe ẹlòmíì ní business tó fi ń kún. ṣáà ní business mi tẹ̀ ṣe. mo ní ṣọwọ́ náà. kí lẹ̀ ń tà. tí wọ́n bá yín kun mọ́tò ń sìn ẹ̀ máa láìpẹ́ kun mọ́tò. tí wọ́n bá yín kun anything ń sìn ẹ bá yín kun mọ́tò. ẹ lè kun èmi gómìnà yóò wáyé. mo lè kun yín torí àwọn tó ń kọ́ tí ò tó yín jẹ́ mo lè kun wọn. so ẹ jẹ́ ká kàn fi ẹ ṣe fàájì gbogbo lé o. ẹ yọ kéré sáwọ ẹ má mi níjà rẹ yàrá lé lórí ètò Ká Sálàyé mo ní pé àyè máa fẹsẹ̀ rajó látẹnu wọn náà tí ì lọ ẹ jẹ́ kí àwa bẹ̀rẹ̀ lórí kíni lórí ọ̀rọ̀ ọjọ́ jíjó nílẹ̀ agbódo tá a wà yìí mi kàn fẹ́ tí ìfẹ́ bẹ́ẹ̀ ni ìyàwó wọn gan wà ń bí mi ì tiẹ̀ tó bẹ́ẹ̀ tí bá ná wọ́n mo ṣe wà yìí wọ́n máa hàn mí ni àbẹ́rẹ́ rí báyìí mo láìkí wọn fún kinní kan èmi pẹ̀lú wọn jọra àjọ ga dédé ni àjọ dúdú dédé ni àjọ ní rébété bá kan náà ni ẹ̀rọ tuntun wa parí ẹ̀ ní rúùtù làwa méjèèjì ẹ mọ̀ tí wọ́n rúùtù àbọ̀bà kú àbọ̀kọ kú ṣùgbọ́n à ń tọ́ ọkọ sọ́nà ni wọ́n ní behind every successful man there is a woman yes àwọn àgbà lẹ́yìn pé kí ni kí ọkọ tiwa kò ṣoríire ẹ jẹ́ ká ṣe kí ni ká wá bọ́ sí aago kí ni àgbo fàájì pẹ̀lú Shikena mi àtàtà ó ṣeé ṣe tíyàwó wọn ò bá bínú sí i tí ò bá fẹ́ sọ pé èmi nìkan fẹ́ bọ́kọ̀ ń jó ni wọ́n lè darapọ̀ mọ́ àkànbá wa jó tó bá yẹ pé wọn láwọn àwọn ìyàwó olórin kan ló sọ̀rọ̀ kan ó ní ìyàwó olórin á ṣe sùúrù gan-an á ṣe sùúrù gan-an ìyàwó onímọ́tò á ṣe sùúrù o ìyàwó onímọ́tò tó tẹ̀lé ọkọ̀ ẹ̀ lọ́bí iṣẹ́ ni. ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n máa ń pàdé àwọn tó jẹ́ pé mọ́jà sọ̀rọ̀ jù. ká máa sọ̀rọ̀ jù wọ́n ní pé kára kí ni. ìjà àdé mọ́ bẹ́ẹ̀. lórí ètò Ká Sálàyé náà ni wíìtì ẹ̀dẹ̀mí wíìtì èmi dèmí ò sí bẹ́ẹ̀ dúró kó sọ tiẹ̀ kó tó lọ ni ẹ wọ́n ti lọ kò tẹ́ tó bá jójó tí ẹ dúró kẹjọ kájọ ṣe kí ni ọdún iléyá là ń ṣe kán tó wà ní àjì tó máa fi dé wọn á rí pé amis ó yẹ ká àgọ́ wà lórí ètò ni ọkọ lóyún àbíkẹ́ ayélóyún ọdún ńlá mi bàbá ní Canada ọwọ́ ní Canada ọdẹ náà tẹ́ bá padà sórílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ rí lórí ètò Ká Sálàyé tí wàá lé bàbá ọwọ́ méjì fẹ́ rí nìkan afẹ́ rí n tẹ́ bá dẹ̀ gbà ní tẹ̀ ń jẹ́ ní Canada lọ́hùn ẹ fi ṣọwọ́ sí wa bí òtútù kọ́ ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dé ilé agbára tó bá padà dé èmi pẹ̀lú alájì rí rà. Inshallah kọ́lọ̀ ní orí ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ torí mi gan fẹ́ lọ àjì ló bá tán bẹ́ẹ̀ mi gan fẹ́ lọ àjì. káwá gbàbẹ̀ yà sí Jerusalem. torí ní ìta wà yìí o sọ kò pé alájà lè ní ọ̀pọ̀ 14 mo ní mo kó dání mo sọ ti bàbá mi mo sọ ti yá mi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dé ilé agbára Ká Sálàyé ṣì tẹ̀síwájú. gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín pé a máa fẹsẹ̀ rajó pẹ̀lú àlejò mi lórí ètò Ká Sálàyé lónìí nítorí pé ọdún iléyá òun náà là ń ṣe akébọ́sí gbàgede ìjọ náà báyìí ojú agbola wà ó yá ẹ̀yin ara lé ẹ má kúrò lórí àga tẹ́ wà ẹ má wá nǹkan fìdílé wọn ẹ dìde kẹwọ bàtà ìjọ yín kẹwà mú aṣọ yín kẹgbọ ọjọ́ ní gẹ́gẹ́.
adúpẹ́ fọlọ́hun ọba ìlàyé o ọdún àyọ̀sálẹ̀ yìí tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n mo kọ́ lọ́hun ọba ìlàyé ọba Zulijalali ó dọ̀wọ́ rẹ o mo tọrọ ìkẹ́ ìgẹ̀ o fàádéwálé ànábì Muhammadu ẹ bá mi yòbó oníṣẹ́ ńlá àfọ́jọ̀gbọ́n kan o lọ́jọ́ jọ̀gàn o ẹ máa bá mi ká lọ ló bá pọ̀ mọ́ kéwù ẹ̀ kan o ó ní mo fẹ́ràn ẹ níṣẹ́ ó rán níṣẹ́ lọ́tún ó tún rán lọ́sí o ọmọ kéwù bá dé ó ní ṣéwù mi ṣe mo lè rán yín níṣẹ́ lọ́mọ kéwù yẹn ló bá sọ fún ṣéwù yẹn kò pẹ́ kó tún jìn ṣéwù bá sọ pé ó níwọ̀ ọmọ kéwù mi ò bàjẹ́ yé sọ bẹ́ẹ̀ mọ́ o ló bá ní ìwọ ọmọ kéwù o iṣẹ́ tó fẹ́ràn mi mo fẹ́ gbọ́ ọmọ kéwù níṣẹ́ tí mo fẹ́ràn ìṣéwù wa ó ní ẹ bá mi yorùbá nábì oníṣẹ́ ńlá ṣéwù bá káwùdà lónìí sálálàhù alégi wa sálámọ̀ oníṣẹ́ tí mo fẹ́ràn yín kò jù bẹ́ẹ̀ lọ ló fi jẹ́gẹ́ gbogbo lé ẹ foríjì mi o mo fẹ́ràn yín níṣẹ́ kékeré kan bá mi jẹ́ torí ọdún ayọ̀ là ń ṣe ìyẹn lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi yòǹbó ànábì oníṣẹ́ ńlá sálàláhù aléhi wa sálámọ̀ torí ọdún ayọ̀ wa lè ní la ṣe ń dúpẹ́ ọdún ayọ̀ wa lè ní la ṣe ń dúpẹ́ kàṣọpọ̀ ọdún láyé la wá ń tọrọ Ọlọ́run ọdún ayọ̀ wa lè ní la ṣe ń dúpẹ́ kàṣọpọ̀ ọdún láyé la wá ń tọrọ mo wá kí gbogbo lé pátápátá mi ò yẹ nìkan sílẹ̀ nínú gbogbo etí tó ń gbọ́ mi ọmọlẹ́yìn Kristi àkíyìn ọmọ mùsùlùmí àgbáyé àkíyìn ẹ̀rí Kaftan TV òun làwa wà yóò tàbí ń ṣeré ọdún fọmọdé pẹ̀ lágbà o lágbo Sálàyé láwà yìí tàbí ń ṣeré ọdún ìláyé Ọlọ́run má ṣe yìí lópin ọdún fún wa torí ọdún ayọ̀ wa lè ní là ṣe ń dúpẹ́ ọdún ayọ̀ wa lè ní là ṣe ń dúpẹ́ kásàlékún ọdún la fẹ́ nínú wáyé ọdún ayọ̀ wa lè ní la ṣe ń dúpẹ́ kásàpẹ́ ọdún láyé làwọn ń tọrọ ọ̀dà tún máa sọ fọ́lọ́hun tẹ́wọ́ àdúrà o àǹtí mi àní mo kí yín mo kí yín ìláyé Ọlọ́run kò ní jẹ́ táwọn náà ká tó tẹyọrin ṣèbómi lábàkọ̀tẹ̀ o alájà Sambo ló gbé mi débi Saidatu Sambo mo mọ̀ ọ́n lóore ó yẹ tẹ́wọ́ àdúrà gbogbo ẹnjìníà pátápátá gbogbo kámẹ́rámà ọjọ́ sọdún ayọ̀ ní kò yọ kristẹni sílẹ̀ kò yọ mùsùlùmí sílẹ̀ torí eré ọdún ṣe bóun làjọ ń ṣe àní ọdún ayọ̀ wà lè ní la ṣe ń dúpẹ́ ọdún ayọ̀ wà lè ní la ṣe ń dúpẹ́ kásọpọ̀ ọdún láyé làwa ń tọrọ Ọlọ́run ọdún ayọ̀ wà lè ní la ṣe ń dúpẹ́ kásọpọ̀ ọdún láyé ọ̀dà gbogbo lé ẹ jẹ́ kan tẹ́wọ́ àdúrà sọ fọ́lọ́hun pé ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ wí ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ sọ ohun tèmi fẹ́ wí tó ń dùn mí lọ́kàn ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ wí ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ wí ìwọ náà sọ fọ́lọ́hun dákun gbóhun tí mo fẹ́ sọ ohun tèmi fẹ́ wí tó ń dùn mí lọ́gán ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ wí. ohun tí mo fẹ́ ọmọ Woleola àti gbogbo ilé tó ń gbọ́ mi gbogbo mẹ́pà fún Muslim entertainers ẹ tẹ́wọ́ àdúrà o ọmọlẹ́yìn Kristi ni mùsùlùmí àgbáyé sọ fọ́lọ́hun pé Ọlọ́hun àní mo fowó Ọlọ́hun àfọlá àfàlàfíà o fẹ̀mí gígùn sí torí ohun tàwa ń wí ó ń dùn wá lọ́kàn ọbọ̀ lọ́hun dákun gbóhun tí a ń wí ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo wí ọbọ̀ lọ́hun dákun gbóhun tí mo fẹ́ sọ
ohun tèmi fẹ́ wí tó ń dùn mí lọ́kàn ọba Ọlọ́run dákun ohun tí mo fẹ́ wí. torí pé àìlówó lọ ń wọlé ayé àìsàn ni àìríjẹrí mu nílé ayé àìsàn ni àìbẹ́gbẹ́ pé nílé ayé àìsàn ni gbogbo àìsàn ayé mi ṣìkẹ́nà ayé mi kórèdé ayé mi tó ń bẹ láyé mi Ọlọ́run bá wa mú kúrò ọba Ọlọ́run dákun gbóhùn tí à ń wí ọba Ọlọ́run dákun gbóhùn gbogbo ohun tí a wí yẹn Ọlọ́run ọba torí ń ta fẹ́ sọ ni Ọlọ́run tó ń dùn wá lọ́gán ọba Ọlọ́run túmọ̀ pé fìgbà ìyẹ́ mi kò sì màtá mi fìgbà ìyẹ́ mi kò sì màtá mi nínú ọdún yìí aláwùrà fìgbà ìyẹ́ mi ẹgbẹ̀rin fìyẹ́ mi kó má ta mi Ọlọ́run ẹ̀bà kò sì màtá mi nínú ọdún yìí aláwùrà fìgbà ìyẹ́ mi kò sì màtá mi agbo Sálàyé láwa yìí kò sì màtá wa Kaftan TV láwa yìí kò sì màtá wa ìwọ náà bọ́ síta kó mú di kódà ẹ StarTimes náà ń pè di kódà kó mú kíá ó yá ṣáàs fún bẹ́ẹ̀ ìyẹn Kaftan TV ìyẹn ni kó sáré rí tó bá ti débẹ̀ wàá rí Shikena lọ́wọ́lọ́wọ́ o wàá rí Ọlábísí ìyẹn gànjó sista Adejoke ṣé mo rí wí àwọn gan ń jíjó mu wọn mọ bàbá Fatima wípé fìgbà ìyẹ́ wa kò sì màtá wa fìgbà ìyẹ́ mi kò sì màtá mi wù mí o inú ọdún yìí aláwùrà fìgbà ìyẹ́ mi kò sì màtá mi fìgbà ìyẹ́ mi kò sì màtá mi nínú ọdún yìí aláwùrà fìgbà ìyẹ́ mi wọ́n sọ òwe máa gbọ́ bí mo ń ṣe wí Adejoke mi màmá dáadáa ni èèyàn tàlájà Zambo èèyàn ti ṣáídà Sálàyé ló tún lọ nígboro kó tó máa gbọ́ bó bá ṣe pé mi níwọ ní Sálàyé tẹnu ẹ jẹ́ ń sọ ti tèmi mo ti ń sọ sí ti aráyé gbogbo aláàánú mi ò ẹ wá mi rí mo Sálàyé ti tèmi ṣé ti aráyé gbogbo ẹ̀yin aláàánú mi kẹ́ wá mi rí gbogbo bí tẹ́ bá há sí ẹgbẹ́ra nílẹ̀ o ẹ wá Kórèdé dìde kẹ́ wá wá rí ó yá ẹ wá Adejoke dìde kẹ́ wá wọn rí ẹ wá Ọlábísí dìde o kẹ́ yá wá wọn rí gbogbo kámẹ́rámà ẹnjíníà máa gbọ́ o kánjọ wá wá rí gbogbo bí táànù wá tó ti há sí abẹ́ aláwo mi mo ní pé kán máa wá wá rí ó yá Sálàyé ẹnu ẹ kí n sọ tèmi Sálàyé ẹnu ẹ o kí n sọ tèmi sọ tí o bá fẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba Sálàyé ẹnu ẹ kí n sọ tèmi ṣó lọ bẹ́ẹ̀ Sálàyé ẹnu ẹ kí n sọ tèmi ohun tí o bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ ṣe bínú pé bó ṣe wà nìyẹn bàbá ní ká máa wí lọ ó máa lọ bẹ́ẹ̀ ní ṣùgbọ́n ẹ bá fẹ́ rí wa ẹ pè wá sórí aago 08061514704 Akorede fúnra mi máa gbé nǹkan mi bóyá bá mi sọ̀rọ̀ bó ṣe fẹ́ ọdún ayọ̀ ni wípé Sálàyé ẹnu ẹ ò kí n sọ tèmi Sálàyé ẹnu ẹ kí n sọ tèmi rojọ́ tí ẹ sọ lọ́hùn kó fún ẹ ló ṣe ń fẹ́ Sálàyé ẹnu ẹ ṣeun àwa gbogbo àwọn ọmọ ṣàlàyé ẹnu wa lórí ètò Sálàyé ní Kaftan TV Yorùbá ó ní ẹ ti ń fi ẹsẹ̀ rájọ́ pẹ̀lú aléjọ́ pàtàkì wọn nífẹ̀ẹ́ láti máa pọ̀ wọ́n ní Shikena bẹ́ẹ̀ ni nítorí pé orúkọ yẹn ní ìtumọ̀ tó nítumọ̀ tó ní kì nínú àrẹ́bí jù báyìí lọ lórí ètò Sálàyé lónìí nítorí pé ọdún ayọ̀ òun là ń ṣe ilé special òun là ń pè lórí ètò Sálàyé lónìí ọjọ́ Monday tó jẹ́ ọjọ́ kẹta ọdún iléyá títí ọjọ́ Wednesday tẹ́ máa bẹ́ẹ̀ ni Adejoke pàdé Bakare lórí ètò Sálàyé
alájì wa ní pé ṣàlàyé ẹnu ẹ kí n sọ tèmi wọn tó ní kálukú bá fẹ́ kó sọ fọ́lọ́run ọba ẹ ọdọ lójú pé owó ọmọ àlàáfíà ìdùnnú kò ní wọ́n nílé ẹnikẹ́ni aburú gbogbo ó jìnnà sí wa gbogbo ẹ̀ dópin láṣẹ lẹ́dùnmáre títí ọjọ́ wọn ẹ̀sẹ̀ tamara ó dìgbà kan náà. aṣàlàyé fún wọn aṣàlàyé fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dìbò fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.